Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Aṣojú nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ètò ààbò Honorable Jimmy Benson ti sọ jáde síta wípé ìnáwó lórí gbígbógun ti àwọn adàlúrú agbébọn ajínigbé ní orílẹ̀-èdè yìí kìí ṣe ohun tí ó ṣeé gbé síta tàbí yànnàná rẹ̀ ní ìgboro ayé. Ó sọ ọ̀rọ̀ yìí jáde síta nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe lórí ètò Prime Time ní orí ẹ̀rọ móhùnmáwòrán ti Arise TV, èyí tí ìwé ìròyìn Daily Post náà ń tẹ̀lé ní ọjọ́ Ìṣẹ́gun. Benson sọ ọ̀pọ̀lọpọ̀ ètò ìgbésẹ̀ tí ìjọba ti gbé láti ẹ̀yìn wá. Ó tún jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé ìjọba ń ṣiṣẹ́ kíkàkiri aago láti lè kojú ìṣòro àìní ààbò tó péye ní orílẹ̀-èdè yìí. Àwọn ìgbésẹ̀ gbogbo tí ìjọba ń gbé, èyí tí kò ṣeé kà tàbí tọ́ka sí, yálà ní ọ̀nà abẹ́lé àti ti ìlànà ilẹ̀ òkèèrè. Nítorí ìdí èyí, ìjọba ń gbìyànjú wọ́n sì tún ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí kí ètò ààbò tó péye padà sórílẹ̀-èdè yìí lẹ́nu lọ́lọ́ yìí. Ó wáá fi ń dá gbogbo ènìyàn lójú wípé iṣẹ́ lórí ètò ààbò ṣì ń lọ lọ́wọ́ àti pé ìjọba rere tí ó sì tún dára yóò kápá àwọn ènìyàn búburú yìí nígbà tí àkókò bá tó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìwé ìròyìn Tribune orí afẹ́fẹ́ ṣe àkọsílẹ̀ ìròyìn yíyan Chief of Defence Staff tẹ́lẹ̀rí CDS ajagun-fẹ̀yìntì General Christopher Gwambi Musa gẹ́gẹ́ bí mínísítà fún ètò ààbò tuntun lónìí. Ìgbésẹ̀ yìí wà lára àwọn ìlànà kíkojú ìpèníjà àìní ètò ààbò tó dára. Olórí aṣòfin Ọpẹ́yẹmí Bámidélé ni ó kéde ọ̀rọ̀ yìí síta láti iléeṣẹ́ rẹ̀ lórí ìròyìn àti ìbáṣepọ̀ ará ìlú. Ó tún ṣàlàyé síwájú pé yíyan Musa gẹ́gẹ́ bí mínísítà fún ètò ààbò kò ṣẹ̀yìn bí ìpinnu mínísítà fún ètò ààbò tẹ́lẹ̀rí Alhaji Muhammad Badaru ṣe kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí ohun tí ó pè ní ọ̀rọ̀ ìlera ara rẹ̀. Bámidélé tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé Ààrẹ Bọ́lá Tinubu ti kọ̀wé ránṣẹ́ sí Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, aṣòfin Godswill Akpabio ní ọjọ́ Ìṣẹ́gun láti ṣe àyẹ̀wò mínísítà Musa tí òun ṣẹ̀ṣẹ̀ yàn, nítorí pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ni ó gbọ́dọ̀ ṣe àyẹ̀wò rẹ̀ nínú èyí tí ó wà ní ìbámu pẹ̀lú òfin ilé wa. Nítorí ìdí èyí, dandan ni kí àwọn yára ṣe àyẹ̀wò náà lónìí, tí í ṣe Ọjọ́rú, kí ìjọba àpapọ̀ bá lè tẹ̀síwájú lórí ìpolongo wọn nípa gbígbógun ti àwọn adàlúrú agbébọn àti àwọn ọ̀daràn tí wọ́n ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu, tí wọ́n sì tún ń da omi àlàáfíà ilẹ̀ wa rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Chief Executive Officer iléeṣẹ́ Gbádùn Emporium Store àti olùdásílẹ̀ Gbádùnọlá Orphanage Home, Omidan Tọ́pẹ́ Àjọṣe ti ṣe ìlérí láti tọ́jú àwọn tí ó kù díẹ̀ káàtó fún àti àwọn tí ó ní ìpèníjà kọ̀ọ̀kan láwùjọ. Àjọṣe sọ̀rọ̀ yìí jáde síta nígbà tí ó lọ ṣe àbẹ̀wò tí ó sì tún fún àwọn iléèwé tí wọ́n ní ìpèníjà ẹ̀yà ara àti àwọn ilé ọmọ tí kò ní ìyá àti bàbá òrukàn lẹ́bùn. Àwọn bíi Bethesda School of Blind, Autistic Home, Treasure of Love, Missionary of Charity, Motherless Babies Home. Ìgbésẹ̀ tí ó gbé yìí ni ó tún jẹ́ kí ó di mímọ̀ tí ó sì tún jẹ́ ìpolongo fún àwọn ilé ọmọ òrukàn tí wọn yóò ṣí ní ọdún tó ń bọ̀. Ó wá tún sọ pàtàkì ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn láì wo ẹ̀yà, ìbáṣepọ̀ àti irú ẹni tí ènìyàn náà ìbá jẹ́. Ó tún jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé láti ọjọ́ pípẹ́ sẹ́yìn ni òun ti ń gbà lérò láti ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn, nítorí pé nígbà tí òun wà ní kékeré, oríṣiríṣi ènìyàn ni ó máa ń bá wọn gbé. Ìyá tí ó bí òun jẹ́ kí àwọn mọ pàtàkì títọ́jú ọmọ ọlọ́mọ, débi pé ìyá òun yìí máa ń ṣètọ́jú wọn ju àwọn ọmọ tí ó bí nínú rẹ̀ lọ. Lára àwọn ẹ̀bùn tí ó fún àwọn gbogbo ibi tí ó ṣe àbẹ̀wò sí ni oúnjẹ, àpò iléèwé àti àwọn ohun èlò lóríṣiríṣi tí ó wúlò fún wọn, èyí tí ó mú inú àwọn ọmọ náà dùn jọjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Imo ti dá ìròyìn ẹlẹ́jẹ̀ ohun àhesọ tí ó ń jà ròhìnròhìn káàkiri gbogbo ẹ̀rọ ayélujára nù, èyí tí wọ́n gbé àwòrán fọ́nrán rẹ̀ síta wípé àwọn ajínigbé ti dènà ọkọ̀ akérò 14 ní ìkóríta Umuowa Ihite ní ìjọba ìbílẹ̀ Ngor, Ọ̀pàlà
agbègbè ìpínlẹ̀ náà, tí wọ́n sì tún jẹ́ kí ó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 1 oṣù Kejìlá ọdún 2025 nígbà tí àwọn ènìyàn ń rin ìrìn àjò láti Owerri lọ sí Aba, ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé wípé ìwádìí fi hàn pé ìṣẹ̀lẹ̀ tí wọ́n gbé jáde yìí ti ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, èyí tí àwọn ènìyàn kan tún wá gbé síta ní ọjọ́ Ajé láti fi dá ìbẹ̀rù, ìfòyà àti ìpayà sọ́kàn àwọn ènìyàn, àti pé ìgbà gbogbo ni àwọn ṣiṣẹ́ tí àwọn sì tún ń làkàkà láti dóòlà ẹ̀mí àwọn tí nǹkan náà ṣẹlẹ̀ sí kí wọ́n bá lè wálé láyọ̀ àti àlàáfíà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Imo, DSP Okoye Henry, ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn ní ìlú Owerri. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà, Aboki Danjuma, ti rọ gbogbo àwọn ènìyàn láti gbójú kúrò lórí fọ́nrán aṣinilọ́kàn kí wọ́n sì tún máa ṣọ́ra fún àwọn ìròyìn èké tí ó wà káàkiri orí ẹ̀rọ ayélujára, àti pé àwọn ti ṣètò ààbò tó péye sí gbogbo agbègbè kọ̀ọ̀kan káàkiri ìpínlẹ̀, ní pàtó lákòókò ìsinmi pọ̀pọ̀ṣìnṣìn ọdún tí ó ń bọ̀ lọ́nà, kí àwọn ènìyàn bá lè máa rìnrìn àjò pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà tó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Minister of Art, Culture, Tourism and Creative Economy Hannatu Musa Musawa ni ó kéde lánàá òde yìí pé ìpínlẹ̀ Èkó ni yóò gba àlejò ayẹyẹ àjọyọ̀ oúnjẹ lápapọ̀ àti àjọ̀dún àṣà ti oṣù yìí. Ayẹyẹ náà yóò wáyé ní ọjọ́ 16 àti ọjọ́ 17 oṣù Kejìlá December 16 and 17. Ètò ayẹyẹ yìí yóò jẹ́ kí ìjọba àpapọ̀ faramọ́ jìn láti ró àṣà, ìṣe àti ètò ìgbafẹ́ lágbára. Ó tún ṣàlàyé wípé ayẹyẹ àjọyọ̀ yìí yóò tún jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ láàrin iléeṣẹ́ ìràbọ̀ Creative Mind àti iléeṣẹ́ tirẹ̀. Ètò yìí yóò tún jẹ́ ara ìgbésẹ̀ ìjọba láti gbé ètò ọrọ̀ ajé sókè sí pípèsè iṣẹ́ àti ìṣọ̀kan ilẹ̀ wa lápapọ̀. Ó tún jẹ́ kí ó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé ayẹyẹ yìí yóò wáyé ní Cricket Pitch ti Tafawa Balewa Square ní ìlú Èkó, àti pé yóò tún jẹ́ ayẹyẹ mánigbàgbé fún ìpínlẹ̀ Èkó nígbà tí oríṣiríṣi ètò lórí àṣà àti ìṣe àjogúnbá yóò máa wáyé. Lákòótán ọ̀rọ̀ rẹ̀ ló ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu lórí àfojúsùn àti àtìlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí olórí fún ètò àṣà àti ìṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation bákan náà. Ọkùnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan àti obìnrin alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ni wọn yóò jíjọ lo ọdún 37 37 years nínú ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tí ilé-ẹjọ́ South Africa rí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn gbígbé egbòogi ògùn olóró. Ìwé ìròyìn Punch Metro lórí ìròyìn yìí gbọ́ ní ọjọ́ Ìṣẹ́gun láti inú ìwé ìròyìn Nova News, tí ó jẹ́ ìròyìn afẹ́fẹ́ ti South Africa, ni ó gbé síta bí ọkùnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó jẹ́ ọmọ ọdún 23 33 years àti ẹnì kejì rẹ̀ tí òun náà jẹ́ ọmọ orílẹ̀-èdè South Africa obìnrin ni wọ́n fi ẹ̀wọ̀n jóra nípa títa ògùn olóró lórí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣàlàyé, ọ̀rọ̀ náà ni pé Swanky gba ẹ̀wọ̀n ọdún 15 15 years nítorí pé òun ni ó jẹ́ olórí alágbàtà ọjà, tí Udo gba 20 ọdún 20 years lórí pé iṣẹ́ gbígbé egbòogi ògùn olóró ló ń ṣe, tí wọ́n sì tún fún ní ẹ̀wọ̀n ọdún 2 years sí tirẹ̀ lórí pé ó ti lu òfin wíwọlé àti jíjáde ti ilẹ̀ South Africa. Bí Udo àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ òwò títà àti gbígba egbòogi ògùn olóró tí ọwọ́ páláńgbá wọn fi ṣẹ́gi, tí àwọn elétò ààbò fi ọwọ́ ṣìnkún òfin mú wọn, àti tí ọ̀rọ̀ wọn fi ṣe délé ẹjọ́ tí wọ́n sì tún fi gba ìdájọ́ wọn, ní ìwé ìròyìn Punch ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ìwà tí Udo hù yìí wà ní ìbámu pẹ̀lú ìròyìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 50 tí wọ́n fi ọwọ́ ṣìnkún òfin mú wọn ní orílẹ̀-èdè India lórí títà àti ṣíṣòwò ògùn olóró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́.
tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.